ẹ̀yin tèmi nínú ilé orúkọ tèmi ni Queen Tosinba ambassador Queen Tosinba Yellow Fuji aṣíwájú ọmọ aṣíwájú wọn wàá ti máa gbọ́ Empress the President ikọ́ olókùn ọ̀la ọmọ tẹ́rìgbòwó ọmọ tẹ́rìgbọ́lá èmi náà ni yẹ̀yẹ́ níbọ̀ ọmọ Ìjẹ̀bú ẹ ṣe gan-an ó pọ̀. Kini yẹn flow káàkiri pé colleagues mi bàbá colleagues mi ọ̀gá colleagues mi kí ló ṣẹlẹ̀ báwo ló ṣe rí lọ́dọ̀ yín nígbà náà. ó gàdà ọ̀nà àwọn tí wàá gbòòrò ní èwo tún ní ti colleagues mi colleagues mi mọ̀ pé àwọn tájọ́ ṣiṣẹ́ kan náà dà mo lè sọ pé àwọn colleagues mi àwọn colleagues mi mo tá bá sọ̀rọ̀ colleague àtàwọn colleagues aláwọn senior colleagues aláwọn junior àti náà tẹ́ pàjọ jẹ́ pé nínú colleagues when somebody say you are my colleagues ó mi pẹ́jọ́ ń ṣiṣẹ́ kan náà nìyẹn but yànnà náà ọ̀rọ̀ gbọ́dọ̀ máa wà àyálò èdè ni àwọn láti máa fi wọ̀n wọ́n wípé àwọn kan wà tọ́jú wa lọ so ẹ̀yin tí wọ́n ní ilé ẹ má jẹ́ kó ru yín lójú mi ìyẹn nífẹ̀ẹ́ kẹ́ bínú púpọ̀ sí Alhaji Taye Currency ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tí àwọn ìbéèrè kọ̀ọ̀kan bá wá ń gbà mí ìyẹn máa ń ṣe mistake kò dẹ̀ sẹ́ni tó gbọ́n tán ẹjọ́ ẹ má bìrì àwọn náà mọ̀ pé King Dr. Saheed Òṣùpá Daddy tiwa ìjọba tiwa ògo tiwa aṣíwájú tiwa oníwájú tiwa tí ó ní wálẹ̀ so ọ̀rọ̀ colleague àti colleague ẹ wò ẹ jẹ́ ká ṣe kúrò bẹ́ẹ̀ náà wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ má bínú gbogbo ayé abẹ́yìn colleagues ní gbogbo wa ṣùgbọ́n àwọn ọ̀gá wa làwọn Òṣùpá àwọn ọ̀gá wa ní Bawasi àwọn ọ̀gá wa ní Taye Currency gan ní Alao Malaika ètò òsì ọmọ jẹ́ káfàtà àwọn ọ̀gá wa ni wọ́n so irú Taye Currency gan mo lè pọ̀ ní colleagues wọn he is my senior colleague mistake tó ṣe ni pé ó yẹ kó jẹ́ ká mọ̀ ni pé King Dr. Saheed Òṣùpá senior colleagues ni wọ́n àwọn ò tẹ̀sán pé kẹ́ ẹ disloyal ẹni tẹ́ lóyà sí àmọ̀ pé lóyà sí Bawasi gbà fún ọ páwọn ọ̀gá yín bẹ́ẹ̀ mọ̀ pé Bawasi náà ẹgbà tẹ́lẹ̀ ọ̀gá yín ẹni tó bá ti jọ́ rẹ̀ ọ̀gá èèyàn náà ní àbá sì pé nínú ayé ẹ̀yin náà mọ̀ pé wọ́n pọ̀ gan so ẹ̀yin tí wọ́n ń lé ẹ má bínú ìjọ torí Ọlọ́run. iṣẹ́ Fújì pè yín. iṣẹ́ Fújì pè mí o iṣẹ́ Fújì pè mí gidi gan torí pé Fújì lèmi fi ń jẹ inú Fújì ni mò ń sùn inú Fújì ni mo ti ń jí orin láyé mi láti bẹ̀rẹ̀ dópin iṣẹ́ Fújì pè mí. ilé ìfowópamọ́ káwọn èèyàn rẹ̀ lólùfẹ́ yín. ẹ̀yin tèmi bóyá ẹ̀yin tí yẹyẹ ní bàtò sí o ojú yìí ò ní fọ́ torí pé ní tójú ẹ̀ bá ti fọ́ bàbá fún ẹni bàámu kọ́lọ́hún má gbójú lọ́wọ́ wà á dúkẹ́ kọ́lọ́hún má gbójú mi àná. mo lè rí mo lè ṣọ́kọ̀ èmi lè rí mo lè dẹ́ mọ́ mo lè rí mo lè ga èmi lè rí mo lè ga olórin lẹ́ni bá o onílù ní tọ́sìn o gbogbo èèyàn ló mọ̀ àwọn mo lè rí mọ́ ó yá lórí Àròyé TV ní kẹ́ máa wọ̀ yìí tiwa mọ́mí mi dáàdì mi ẹ̀gbọ́n mi brother mi sister mi ẹ̀yin colleagues mi ẹ̀yin ọ̀rẹ́ colleagues mi àtẹ̀yin colleagues mi ó yá ẹ bá máa wo Àròyé TV ní kẹ́ máa ṣe kí ni òun ní kẹ́ lọ máa follow òun ní kẹ́ lọ máa wọ̀ ẹ ṣe mo lè rí mọ́ ẹ̀yin colleagues mi thank you. ojú yín ò ní fọ́ ẹ̀yin ò ní rí wàhálà láéláé àti ìjà tí mú yín ìyẹn ò ní o ìyẹn ò ní o. ká máa ṣakọ náà ní ká máa ṣakọ iye tí bá ti lọ́wọ́ ẹni bá. bóyá láìpẹ́ o mo fẹ́ kọ́lé ẹni bá òwe máa gbọ́ mo dẹ̀ fẹ́ ra mọ́tò. ẹ ṣí bí onídẹ ìkòkò onídẹ lèmi fi ṣe bẹ́ẹ̀ o ṣíbí onídẹ ìkòkò onídẹ làwa fi ṣebẹ̀ o ta ni kò mọ̀ nílẹ̀ yìí pọ̀ bá eléré mo jẹ́ ta ni kò mọ̀ nílẹ̀ yìí pọ̀ bá olórin mo jẹ́ o ṣíbí onídẹ ìkòkò onídẹ lèmi fi ń ṣebẹ̀ o Àdùkẹ́ ṣíbí onídẹ ìkòkò onídẹ lèmi fi ń ṣebẹ̀ o ṣíbí onídẹ ìkòkò onídẹ lèmi fi ń ṣebẹ̀ o ta ni kò mọ̀ nílẹ̀ yìí ó pọ̀ ọmọ lọ́la ni mí ta ni kò mọ̀ nílẹ̀ yìí ó pọ̀ ọmọ olówó ni mí ṣíbí onídẹ ìkòkò onídẹ lèmi fi ń ṣebẹ̀ o. ẹ̀yin tèmi nínú ilé orúkọ mi ni ambassador Queen Tosinba Yellow Fuji aṣíwájú ọmọ aṣíwájú wa wàá ti máa gbọ́ Empress the President the queen fún gbogbo ní Fuji pátápátá àtìlé àtọkọ àti nírìn àjò anywhere Queen of Fuji #1 lélẹ̀ wàá ti máa gbọ́ orúkọ tiwa nìyẹn wọ́n dá mọ́ ń gbòòrò. ariwo ge níwájú lẹ́yìn pẹ̀lú ọ̀tún àti ní òsì ariwo ge ariwo kí náà pa kiri ariwo iṣẹ́ Fújì náà pa torí pé iṣẹ́ Fújì tá ń ṣe é gbúdọ̀ bàjẹ́ o é gbúdọ̀ jábọ́ é gbúdọ̀ bàjẹ́ o. ó dáa gbolé Fújì ò gbọdọ̀ tutù jùjùjùjùjù. bẹ́ẹ̀ ni ariwo ge tá a máa expect látọ̀dọ̀ ẹni bá. lọ́dọ̀ èyí ẹni bá lọ́wọ́lọ́wọ́ yìí tuntun kan bọ̀ lọ́dọ̀ tuntun kan bọ̀ lọ́dọ̀ bí o bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ikọ́ tó ń bọ̀ lọ́rọ̀ gan pọ̀ ọlọ́ tí bá bẹ́ẹ̀ sí ẹnìkan tí lè lọ
mi ò bí ọ̀fẹ́ máa sọ̀rọ̀ ju ẹni ń padà máa gbé síra wọn èyí tó mọ̀ lọ́rọ̀ ń gbóná fẹ́lifẹ́li ẹ máa ń fún. ìbáṣepọ̀ wo ló wà láàrin ẹni bàtà kan òṣèré fújì tó jẹ́ obìnrin tó kù. Ìbáṣepọ̀ tó dá ní o ìbáṣepọ̀ tó dá gidi gan ní o àwọn obìnrin onífújì a máa ń láìkì ara wa o ẹ mọ̀ pé bí gòtò bá sọ pé òun ò bá ti rí eégún ò kì í ṣe kí ni kò kì í rí gòtò ẹni tó bá dẹ̀ dẹmọ sábà ẹnìkan gan ò rí bọ̀ tó bá bọ́sítà àwọn ayé máa rí ẹ̀ à ń ṣe dáadáa bàbá rẹ̀ sọ pé wọ́n ní múrù wà lẹ́ àwa gan-an ó pọ̀ lẹ́ àkọọ́lẹ̀ festival fújì lẹ̀ pé náà àtọkùnrin àtobìnrin wa lájọ ṣe gẹ́gẹ́ bí ọkùnrin náà àwọn olóyè Lagos State nínú àwọn onífújì torí pé òkè ni mo wà ní ìdẹ̀ ní wálẹ̀ bí mo ṣe wà welfare Lagos State ni mi female welfare of Lagos State national woman òun ni mi bẹ́ẹ̀ ṣe ń wò mí láwọn tó níbi tẹ̀sán ọlọ́wọ́ ti yé mi ṣùgbọ́n èmi ń tèmi má fara kàn mí ò kí ń dòdò that is it so èmi ò dẹ̀ kí tí èèyàn bá ti ní pé kí ẹ̀wòrán àwọn ọba bìnrin nínú wa tí èèyàn bá ti ṣe èmi látún ti sọ̀rọ̀. ìgbéyàwó ní church wedding àtàwọn kankan jẹ́ ẹ máa ń kọrin láwọn òde àríyá àwọn mùsùlùmí àtàwọn onígbàgbọ́. kò sí òde tọ́pẹ́ mi sí tèmi ò kí n lọ gbogbo òde pátápátá gbogbo ejò jíjẹ ni o ọba pè mí ṣọ́ọ̀ṣì ọba pè mí mọ́ṣáláṣí à ń bọ̀ náà. wọn bá pè é lọ́nà jíjìn. kódà kan ló yá nílùú òyìnbó àṣẹ wa lọ.